Abdul Basit Rabbul Arsh alaka بين الرجال بالعلم ثم أسماك في صورة العلم ثم حسن الخلق سواك وبالتفاين بالكو. pẹ̀lú àṣẹ látọ̀dọ̀ bàbá wa ìmáàmù àgbà fún gbogbo ìpínlẹ̀ Ọ̀ṣun ní àpapọ̀. Àwọn apá kan ṣe ṣéwù, apá kan láwo ò lè ṣe. Sheikh. Tí wọ́n bá fẹ́ pọ́n ẹ̀dá lé ni wọ́n á sọ fún wa yí pé Kabirullah, ẹgbẹ́ Ọlọ́run tóbi. Lafsu Kabirullah, ẹgbẹ́ Ọlọ́run tóbi kò yẹ ẹnu èèyàn, nítorí pé mo wo ayé túlan wa àdá ìrẹ́ ni ó tọ́lọ́run gbé tóbi, àfẹni tí Ọlọ́run ń gbé tóbi. Allah. Tí wọ́n bá fẹ́ pín ẹ̀dá lé wọ́n wà láà fún lóyè agbẹ́sìnga àdínì. Ẹjọ́ bàbá ní parọ́ tanra wa jẹ́, èèyàn ni ó gbé ẹ̀sìn ga ni àbí ẹ̀sìn ni ó gbé èèyàn ga. Ilaha illallah. Bàbá ìmáàmù àgbà ilẹ̀ Ọ̀ṣun ní àpapọ̀. Sheikh adamallahu hayatahu. Bàbá ní kí gbogbo ẹni ó bá sì ń sọ̀rọ̀ níbí kó ní Allahu Akbar. Allahu Akbar. Ọlọ́run ló na apá kan fún, ta ló yá ọ lápá kejì. Allahu Akbar kabira. Àwọn kan ṣe bí ẹ̀ ń pa àwọn ò gbọ́, Ọlọ́run ni ò tóbi mọ́ ni. Àbẹ́tì rẹ ni ò gbọ́ràn mọ́. A ní kó kí Ọlọ́run ọba tí ó pa olówó mówó, tí ó pa ọlọ́lá mọ́lá, tí ó pa onímọ̀ mọ́mọ̀, tí ó pa alágbára tó ń tagbára rẹ̀. Ọba àná, ọba òní, ọba tí ò lọ́jọ́ ọ̀sẹ́, kò lọ́jọ́ eré, kò lọ́jọ́ ìsinmi, kò ní weekday, kò ní weekend, òun ló ń ṣe day, òun ló ń ṣe night. Àárí fún bí jùmùlẹ̀ àwọn kan ní yohane tafsir. Ọlọ́run tó ga jù ká sọ pé a máa ṣàlàyé fún wípé mo wá gbé báyìí, mo bá débi báyìí, kódà ibi báyìí ni mò ń bá lọ. Ọlọ́run ju gbogbo yẹn lọ, mẹ́rọ̀rí jù nípa Ọlọ́run kó o má yí lórí, ṣùgbọ́n máa gbé títóbi fún un nígbàkigbà tó bá ti rántí iṣẹ́ rẹ̀ lára rẹ̀ pé Allahu Akbar. Allahu Akbar. Fa subhanallah yaqdiru li khalqi qadirahu. Naam. Wa man huwa fawqa al-arshi fardun muwahhadun. Ìjókòó àwọn àgbàlagbà nínú gbọ̀ngàn yìí lọ́sàn-án yìí, tí oko bá ti jìn, èyí tó dáa jù fólórí pípẹ́ ni kó má jẹ́ kí láókó. Ayakumullah. Gbogbo bí ló ti lè máa yán pa àfáàrí ìmọ̀, yán pa àfáàrí ọ̀rọ̀, yán pa àfáàrí títóbi, ṣùgbọ́n tó bá dé ilẹ̀ onílẹ̀, kí àwọn tó ní ààyè bí wọ́n ti ní ààyè wọn, torí pé kulli abdin jaizun wa imam. Àwọn tí Ọlọ́run fi ìjázà ìlú yìí lé lọ́wọ́, tí wọ́n bá ní ìlú pé ojú, ìlú péjú síbi ilé ní. Mo fi bàbá mi ìmáàmù àgbà fún gbogbo ìlú Òṣogbo àti gbogbo ìpínlẹ̀ Ọ̀ṣun lápapọ̀. Adamallahu hayatahu. Ẹni ó bá ṣe ṣéwù, ìwọ náà ó ṣàfà rẹ débi èrè. Mo fi bàbá kí gbogbo ńláńlá níjòkó yìí. Kọ̀mú ní ọmọ. Ó káre. Fìdíjà lílẹ̀ fi àkìmọ́rọ̀. Ẹ̀yin tẹ́ ẹ̀ jẹ́ àjì sí kòtò ayé. Kọ̀mú ní ọmọ fìdíjà. Bàbá ìmáàmù àgbà ilẹ̀ Òṣogbo ilẹ̀ gbogbo Ọ̀ṣun ní àpapọ̀
àfáà tó máa fà ṣe. قوم هم في الرجال الناس أقمارا. tí ò bá jẹ́ bí ibi náà ni ó yà máa jẹ́ kò lè jẹ́ bòmíì ó lẹ́ẹ̀tì jòkó tí ó pẹ́ tó báyìí lóde nìkan. ẹ jòkó bilbasasati wasakina. ياكم الله. ìdùnnú hàn lára yín nítorí ìpòdè yín lẹ́wà. kì í ṣe gbogbo òde nílẹ̀ yìí ni ẹ ráyè láti lọ. òde tẹ́ ẹ bá ráyè lọ ni gbogbo àfáà yòókù ó pín mọ́ra wọn lọ́wọ́. قوم هم في الرجال الناس أقمارا. ìmáàmù lìlìhùmà. قوم هم في الرجال الناس أقمارا. ìmáàmù lílì àhìmọ́tì. قوم هم في الرجال الناس أقمارا. gbogbo tó wà níbí ló lè máa jẹ́ ìmáàmù ṣùgbọ́n ìmáàmù àgbà ó ní bàbá mi táwọn kí lọ́wọ́ ẹ ṣe ṣéwù fún wọn. wọlá àṣẹ ìwọ ọlọ́run ìfẹ́ kó pẹ́ ní dákun. أكرمكم الله. wọlá àṣẹ rẹ ọlọ́run tó sọ irun dúdú tó sọ ọ́ di funfun. wọlá àṣẹ ìwọ ọlọ́run tó sọ orí ìdájọ́ tẹ́lẹ̀ tó sọ ọ́ di orí ìkájọ. Inshallah. bàbá imam ọlọ́run jẹ́ kó wa jẹ pẹ́. Àmín. ẹ bá mi ṣe àmín lẹ́ẹ̀kan sí. Àmín. ẹ bá mi ṣe àmín lẹ́ẹ̀kan sí. Àmín. bàbá ẹ̀ ní lọ kíákíá. Àmín. 20 ọdún 30 ọdún 40 ọdún 50 ọdún àásìjọ ń bẹ. Àmín. bàbá ti rẹ́rìn-ín 50 ọdún wọn máa dá àlìkà lọ́lá ibi aziz. Inshallah. mọ̀lánà ṣe kàmáàlì dín. kì í ṣe pé ọlọ́run jẹ fámìlì bàbá lówó. Inshallah. ó kàn wú ó fi àlàáfíà àti ẹ̀mí gígùn tọrẹ fún wọn ni. ọlọ́run tó ṣe bẹ́ẹ̀ náà nísìnyí sọ ọlọ́run lọ wọn lè yọ wọn yọrí ẹnì kò mọ bó ti tó ẹnì kò mọ bó ti mọ nínú bó ti tó ni ó ti ṣe bẹ́ẹ̀ ti fẹ́hùn. Àmín. mo fi bàbá mi àgbà imam bàbá mẹ́ta ni màá fi kí gbogbo bàbá níbí. Ayakumullah. mo kí bàbá wa bàbá àlùbáríkà tí wọ́n jẹ́ olólùfẹ́ ọlọ́run lára àwa tá a jẹ́ ọmọ wọn àwa àtẹ̀lé wọn. bàbá wa naibul imam. Damallahu hayatahu. náìbí tó mọ náìbí ṣe àfọ onísàmùkásàrí ó ní kúlù wàsírí Musa ó ní ìlà wàsírù Musa Inshallah. ó ní gbogbo àwọn tí ó máa bẹ lẹ́gbẹ̀gbẹ́ ọlá àwọn tí máa ronú kọ́lá ó jábọ́ kọ́lá ó sunkún ni ìlà wàsírù Musa ó láfi wàsírù tí Musa nìkan la rí wípé ń fẹ́ dáadáa fẹ́ni ó wà wájú bó ṣe ń fẹ́ dáadáa fúnra rẹ̀. bàbá aláìbùlì imam kò síbi náà tá a ti pàdé yín láyé bẹ́ẹ̀ bá ṣàdúrà bàbá ìmáàmù lẹ́kọ̀ọ́ ṣàdúrà fún. fìdújà lílẹ̀ fi àkìmọ́rọ̀. ẹ lóyà tán yányán gbogbo ayé wa gbà fẹ́yìn náà àfọ oníwàásí gbogbo ayé ẹ ní ṣubú bàbá. Àmín. ó jẹ́ ẹlẹ́ẹ̀kejì bàbá mi ẹlẹ́ẹ̀kẹta tí màá fi kí gbogbo àfáà níjòkó àwọn náà ni bàbá wa àgbà Mufassirul Laham. bàbá tó jẹ́ pé níbí yìí lónìí tá a bá níta nínú ẹ̀ dùn jù ká tó ka mẹ́ta bá a kà wọ́n lákọ̀ọ́kọ́ á kà wọ́n ṣèkejì. wàhálà lè má ní àjàrà la àwòtọ́ na àfọ́rọ̀. bàbá mo kí ọlọ́run fún yín wípé ẹ̀yin tẹ́ ẹ máa ń tú nǹkan ẹ̀ bára yín lórí ìdè. wàhálà lè má ní àjàrà la àwòtọ́ na àfọ́rọ̀. ó pa dandan fún ọlọ́run kí ẹni tó ń wá ìdẹ̀kùn fún yàn kó náà rí dẹ̀kùn jọ ọlọ́run bá fẹ́ dé sọ́dọ̀ rẹ̀. èmi kí ọlọ́run tí ò dé ságbàlá yín ní tẹkún gbogbo òlú náà ni ó wàá kí yín káńpẹ́kún náà ló dé ẹ̀rín ló dé yìí tá a wá kí yín sí ọlọ́run o ọba tí máa ń pa nǹkan dà jọ̀ọ́ má pa ẹ̀rín ìdà sí ẹkún fún wa. ọlá aṣáájú ẹ̀dá Muhammad sallallahu alayhi wa sallam. mo fi àwọn bàbá mẹ́tẹ̀ẹ̀ta yìí mo fi kí èèyàn mẹ́fẹ̀ẹ̀fà tó wà nù ọ́ọ̀lù yìí mo kí ọkùnrin mo kí obìnrin mo kí ọmọdé mo kí àgbàlagbà mo kí onílé mo kí àlejò mo wá kí gbogbo àwọn àfáà tọ́lọ́run tí wọ́n máa ń mú tẹ̀sùbá dání
ẹni tí máa ń fọkàn ká ẹni tí ń fojú ká gbogbo ọ̀nà tẹ́ ń gbà ká mòfin tẹ́ ń ká tọ́lọ́run tẹ́ ń tara rẹ̀ ká kí yín pé salamu aleykum wa rahmatulahi wa barakatuhu. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuhu. ìjókòó wa níbí wíwá mi ujudi fi hadhihi aljilsatul maymuna ẹ jẹ́ kí n pè é ní returning match. Ayakumullah. mo wá síbí lẹ́ni to play a returning match fún àlùfáà alásàníyù yìí. Insha Allah. àfọ onídàálí àkọlé yẹn ó ní wọ́n fàtà ńlá hu ìgìnáwó káálí mọ̀ṣáádà. Wọ́n fọ́tẹ́. wà ìjà lìmọ̀síyàtì fílẹ̀ àdásátì àmọ̀rọ́dì. Wọ́n fọ́tẹ́ lẹ́hìn. mọ́dàmú ara rẹ̀. àlùfáà wa gba inú rìdọ́. àfáà yẹn ròyìn àfáà rẹ̀ bọ̀. ó wá ń bọ̀rọ̀ ọ̀bọ̀ dáa nìkan ó ní lásànà. Ayakumullah. ó ní wà lẹ́yìn sí fíìlì kọ́ ìmújàrádì ó dá wàhálà alẹ́ fáwọn onínú àtù. Insha Allah. ìpè lásànà ó sì wá lè jẹ́ wà lẹ́yìn sí. àlùfáà wa àgbà Aynuridoh bàbá ọlọ́mọ tòní. Damallahu hayatahu. mo bá ẹ̀fọ́ àwa Aynuridoh dúpẹ́ púpọ̀ lọ́dọ̀ Ọlọ́run. Alhamdulillah. níjọ́ tí Ọlọ́run fi táwọn kò jẹ sí ọrùn ọwọ́ orí ahọ́n ló fi ìjẹ̀mú àfọ́ àwa Aynuridoh sí. Alhamdulillah. Sheikh Ridwanullah Aynuridoh إذا كنت رضوان الله اسما ولم تكن رضوان الله معنى وماذا نفعل لرب العرش الكريم. إن شاء الله. tí ẹ bá ń jẹ́ Ridwanullahi ló kọ tí Ridwanullahi yẹn ò wá ṣe kò ń gẹ́ nílẹ̀ olùmọ̀àfúsì Ọlọ́run pẹ̀lú gbígbáyé ńkọ́ ijú àwọn kan ń sáré páwọn fẹ́ dáko àwọn kan ń sáré páwọn fẹ́ mọ kọ́lé àwọn òde ẹnjìníà àwọn kan ń sáré wípé àwọn ò mọ ṣàgbẹ̀ òun náà ní dáko tó ṣáájú nígbà wà ń kékèké kò sí tí wọ́n bí wá tá à ní sọ tán what do you want to be in future èyí tá a sọ ni pé I want to be a lawyer ẹ rí bọ́lọ̀ ń ṣe ń lọ́ọ̀yà wa báyìí I want to be a doctor I want to be a pilot onítọ̀hún ò dẹ̀ wọnú pléènì tó fi pọ́ ọmọ 40 years. La ilaha illallah. sórí gbogbo I want to be wàá dá sílẹ̀ fún what Allah wants you to be. Yàtọ̀. àlùfáà wa Ridwanullah lónìí ìta pé èrò pé wọ́n wá ń witness ẹ̀yẹ lára ẹni ó mójútó ohun tó yẹ kó mójútó níjọ́ tí ẹlòmíì mójútó ohun tí ó kàn. La ilaha illallah. Sheikh Ridwanullah man taraka ma ya'nihi ila ma la ya'nihi fatahu ma ya'nihi. Allah. ẹni ó bá fi tó kàn ẹ́ lẹ̀ tó lọ kọjú sí tí ó kàn yín tó kàn ó bọ̀ fún kò ní ní nǹkan kan. Yàtọ̀ libali máa lè dúnà lẹ́lẹ̀ mi máa ṣàánú. àfáàlà pé wọ́n tó jẹ́ pé iṣẹ́ tí ó dòwó lo choose níjọ́ tí wọ́n níṣẹ́ wo ló fẹ́ ṣe dèèyàn láyé ó ní mo fẹ́ jẹ́ báńkà ó ti gbà wípé ìran báńkà ní ń kawó ọ̀tọ̀ ni agbowó kà ọ̀tọ̀ lẹ́ni ó lówó. Yàtọ̀ libali máa lì. àlùfáà Ridwanullah Aynuridoh lónìí ìlérí Ọlọ́run ṣẹ lára àwọ̀ ọ̀lẹ. Alhamdulillah. apanupọ̀ gbogbo ayé ni pé ọ̀lẹ bá ti ò bọ́ lè kéwú. wọ́n gbà pé béèyàn ò bá ya ọ̀lẹ tán yányán kò ní sọ pé àáfàá lòún fẹ́ ṣe níbi gbogbo ayé ti ń ṣe lọ́ọ̀yà tí gbogbo ayé ń ṣe dókítọ̀ tí gbogbo ayé ń ṣe police táwọn kan jẹ́ lecturer táwọn kan ń jẹ́ oríṣìí nǹkan lèèyàn ń jẹ́ láyé èé ṣe ìwọ́sẹ̀lẹ̀ ló fẹ́ ṣàfà. níjọ́ tí gbogbo èèyàn fẹ́ da ńlá láyé wọ́n kó gbogbo oní ńlá tán wọ́n ṣẹ́kéwù nìkan sílẹ̀ lórí tébù wọ́n ṣẹ́kù síbẹ̀ Ọlọ́run ní ta ṣẹ́kù yẹn ní fèrè sí jù. Yàtọ̀ libali. bí dókítà bá pawó ẹ̀ tí ò bá fẹ́ kí ọlá àwọn oníyọnu yóò yọwọ́ àfàlẹ̀ bí pòfẹ́sọ̀ bá pawó ẹ̀ tí ò fẹ́ kọ́lá àwọn oníyọnu yóò yọwọ́ àfàlẹ̀ àlùfáà wa Ridwanullah Aynuridoh mo bá yín dúpẹ́ púpọ̀ lọ́dọ̀ Ọlọ́run. Alhamdulillah.
ọmọlúwàbí àfà òun ló wọ́ èmi débi èmi kì í lò dé káàkiri ṣùgbọ́n Sheikh Ridwanullah ní ìṣẹ́jú márùn-ún àlùfò oníkéwú ní mọ́ńbàrí àmì sàlásìn náà là sàlásìn ọkà ni wọ́n gbọ́dọ̀ jẹ kí wọ́n má bàa kókó nú ẹ̀ wọ́n gbọ́dọ̀ gbọ́ ọ̀rọ̀ kó mọ́ ní kókó. ó kí gbogbo ẹ̀yin ọlọ́lá wa ń jòkó ẹ̀ ní dolòsì kan yẹn ayé. àmín. aṣọ yìí ò ní bọ́ lọ́rùn yín. àmínà. Aynuridoh adìẹ wa sunkún yẹ ọlọ́run wa da ẹgbẹẹgbẹ̀rún yẹ bò. alhamdulillah. láàfáà tó jẹ́ pé níjọ́ wọn máa bá wa kó mọ ni. àsàlátù gómọ gànábì. wọ́n ti sọ ọkọ ọmọ tán láàrin ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún gbogbo ẹ̀ ti parí. yàsùnbà ni. Aynuridoh á kó ọmọ jáde la wá gba ọ́ọ̀lù lé lórí. tó kù bíi mẹ́ta ò bá kú papọ̀ ládùúgbò mi wọ́n pa owó pọ̀ wọ́n fi gba ọ́ọ̀lù ni. Sheikh Ridwanullah tamasaltana bishaklin jayyid. You represented alphas, scholars so wonderfully well. alhamdulillah. èmi kì í bá ẹni tí ò mọ tí ń ṣe ṣe. ẹni tí ò bá ti mọ tí ń ṣe ẹ̀ ní rí kí n bá ṣe. torí ní gbogbo ìṣẹ́jú ayé mi mo ní tí mo fẹ́ fi ṣe ni. Ridwanullah Sheikh Aynuridoh ẹni ó bá bọ́wọ́ bọ́sẹ̀ níbi nǹkan mẹ́ta náà lásán yóò rí nǹkan mẹ́ta lérè. gbogbo àfáà lóṣogbo mo kí ọlọ́run ò ní jọ́lá yín ó parun láíláí gbogbo ọ̀dọ́ àfáà mo kí yín púpọ̀ àsìkò ni mo fẹ́ sọ́lò. àlùfáà ni mà ń bari àmì sáròfin náà lálẹ́ ìzà. ó dùn mí wọn jẹ́ ká Aynuridoh gbọ́ mi Aynuridoh èyí sì fẹ́ sọ̀rọ̀ lọ kálómi máa wí nǹkan mi. Mbẹ́rẹ́ àmì sáròfin. mo sì mọ̀ yí pé àyè ìfẹ́ sì fẹ́ ní mo mú ọlọ́mọlanké dúró wò ní eégún ibi ẹ bá ti rí ẹni tó ń ti ọmọlanké lọ tó náà tún wá dúró torí pé eégún jó lọ́wọ́ tún wá ń wòran irọ́ ó fìfẹ́ hàn ní o tó bá fẹ́ dá fíìmù ńlẹ̀ tí ó ju tẹ̀yìn eégún lọ yóò kàn jura rẹ̀ sínú ọmọlanké yóò wá dà sí fúrì. ìyá bọ́ọ̀lì 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 dùn bẹ́ẹ̀lì ìlú máa ṣàánú. ibi ẹ bá ti rí wèrè tí ń wẹdun wèrè fàyè fẹ́ sílẹ̀ ni o ẹ̀yin lùlù ẹdun o ẹdun o ẹdun o ẹdun o wèrè náà wá ń wòran wèrè oníran wò níbi ẹdun o ó fẹ́ jẹ́ kérò ó pọ̀ nídìí ẹdun ni o tí wèrè bá fẹ́ kérò ó dá nídìí ẹdun yóò kàn dá wèrè lẹ̀ ìran wèrè dùn ún wò ju ìran ẹdun lọ. pẹ̀lú ilé wọ́ọ̀dì. ìyẹn ni wípé bí àáfàá kan bá ń sọ̀rọ̀ tá àáfàá mi tẹ́tí ààyè ìfẹ́ ló fi sílẹ̀ kì í ṣe pé tá àáfàá yẹn fẹ́ sọ òun ló tóbi ju tí kò lè sọ lọ. pẹ̀lú ìlú máa jí pẹ̀lú mi máa yáwé ìfàánú. Aynuridoh ẹni ó bá yọwọ́ nínú nǹkan mẹ́ta èrè nǹkan mẹ́ta ni ó jẹ láyé. man bariha min sarafin nala al-izza ẹni ó bá bọ́wọ́ bọ́sẹ̀ tó yọ ọrùn ara rẹ̀ nínú extravagant life ayé àṣejù ayé àṣesá tí kò mọ ìwọ̀n àwọn ẹ̀dá kan wà tí wọ́n mọ wọn ara wọn mọ́ láyé wọ́n sì lẹ́dàá tí ò bá ti mọ wọn ara rẹ̀ ẹ mọ̀ wulẹ̀ jẹ́ kọ́rọ̀ òjì ẹ wá tẹ búrúlùlù ẹ kàn sọ fún un pé ó wọ́n ju 32 lọ o mọ́ lọ́ mọ̀ ṣe bíi 74 o. kí ló jẹ́ kí Aynuridoh dẹni ìbáyìí tí gbogbo hàlù pé tó kún kẹ́kẹ́ yìí àga kò fẹ́ sága kan tó ṣòfò téyìn òjókòó sí lóde àfáà ní jọ́hún bá àfáà bá dámọ̀ olùdí ilẹ̀ òní ní wá sí o ọmọ àlìjọ́nà jáde wá nínú àgọ́ onírin dọ́sìnì méjì tipátipá lẹ́bìrì èèyàn mẹ́ta tí ó jòkó àfáà àtọmọ kí ó tán láńtà ni wọ́n kàn tún máa lọ bọ̀ báyìí wọ́n tún máa lọ bọ̀ báyìí adìẹ wàá sùn sórí àga kan yóò yàgbẹ́ sórí kan. wọ́n mẹ́rin àwọn olùmọ̀jì dàbí. ó wá di lónìí àfáà wa ń pe ẹyọ èèyàn kẹgbẹ̀rún èèyàn ń jẹ wàláhì àfáà tí ò bá mọ pẹ́ dún fọ́lọ́hún káfìrí ni kò dárù ni. wọ́n mẹ́rin àwọn olùmọ̀jì dà. nítorí bí wọ́n bá fún àfáà níyàwó níjọ́hún àwọn ọmọ tí ayé ti yọwọ́ lọ́rọ̀ wọn ó ní wọ́n máa ń mú wálé ké fún àfáà bí arìnrìn tí ń játọ́
bí nǹkan tí ò súnlé mọ́ bí àwọn ọmọ owó bè àwọn ọmọ bẹ́ẹ̀ rí mi ẹ tilẹ̀kùn àwọn ọmọ èmi ti lọ́n tèmi èmi á sì áwù tí ń ráyé òsì. ọmọ tó ti wọ fúláṣì. àwọn yẹn ni wọ́n ti wá sílé àfáà pé ẹ bá wa nù ú ní kálí àti òkú àtàyè rẹ̀ ayọ̀ǹda rẹ̀ fún yín kó mọ jẹ́ tọ̀dọ̀ yín lọ. ومن أول مجد دون العلم آخره. níjọ́ làfà ń fẹ́ àdàpé wèrè lónìí obìnrin tó wọná jù tó tanná jù tó sáná jù tó buná jù tó ń ṣená jù tí ò laná tí ò kóná ilé àwọn àfàlẹ́ ti bà. من أول مجد. àwọn 70 60 50 kó tó di pé 80 wá sọ́nà ìsàlẹ̀ báyìí ìyàwó àfẹ́ yẹ wájú mọ́tò. ilaha illallah. ẹ̀yin mọ́tò lèyàn lè jókòó sí i torí àwọn obìnrin kan wà èèyàn lè fẹ́ yàwó kó má yẹ wájú ọkọ̀. bàbá. àwọn obìnrin kan wà tí ò yẹ wájú mọ́tò tẹ́gbẹ́ bẹ́ẹ̀ bá gbé sẹ́gbẹ̀ẹ́ yín wájú báyìí ọlọ́pàá ó sàmọ̀dá yín dúró ní pé park ní mo lẹ ti rábìnrin tó wà lẹ́gbẹ̀ẹ́ yín. من أول. ṣé ẹ jí gbé ni. ṣùgbọ́n lónìí obìnrin tó yẹ wájú ọkọ̀ lọ́lọ́run fún àwọn àfáàfẹ́ adúpẹ́ ọlọ́run ọba tí máa yí nǹkan dà tí máa sọ ọ́ di rere. Aynuridoh máa ń bàrí àmì ìsàlẹ̀ Aynuridoh ọmọ bàbá yìí. àárín yẹn ti ń wà congested. ẹ bá ń gbàgà kan tẹ̀lé Aynuridoh tí n bá ti bá inú nìkan sọ̀rọ̀ I love him so much because he knows the best way to coordinate things and to call attention of his people. táwọn bá ń sọ̀rọ̀ lọ́wọ́ àfọ̀rí wípé òun gba etí gbogbo èèyàn láti gbọ́n tóun fẹ́ sọ yẹn àlàyé tí sì máa wọná láwọn àlàyé tí ò kú tí ò súná tí ò lókun kò pàkúta rárá àlàyé tí kì í pàkúta Aynuridoh máa ṣe. àlàyé tó yọ gétọ̀. ìdí nìyẹn tí mo fi wò wípé bí ó ti mọ ni ó mọ ó ní láti ní kókó. Aynuridoh kí ló ṣayé yìí dì báyìí. Allah. torí pé ẹyọ ọwọ́ ẹyọ ọsẹ̀ ẹyọ bọ́dì kúrò nínú nǹkan mẹ́ta ni. àkọ́kọ́ barita nafsaka mina sarofi fanilitale izza ẹni ó bá yọ ọwọ́ ara rẹ̀ nínú tí ò tó nínú àṣejù nínú àṣesá nínú àṣeyọwọ́ nínú àṣebàjẹ́ irú wọn ni máa ń ṣàṣeyọrí. Allah. tí gbogbo ayé bá ń gbé yìí fún Aynuridoh lónìí Aynuridoh ò ṣe tí ò tó ní o ìwọ àfáà torí pé o fẹ́ jáde o fẹ́ gbowó olówó mọ́ tiẹ̀ o sì lọ gba aṣọ olórẹ́ǹtì aṣọ lọ́dọ̀ àwọn dry cleaner wọ́n náà tún gba gíní láwìn ó ṣàfẹ́ blow ó fẹ́ kí ayé rí i pé àfáà àgbàlódé yìí Aynuridoh ò ṣerú ẹ̀ látàná àfáà tí ò jẹ ìjẹkújẹ àìjẹjẹkújẹ rẹ̀ ló jẹ́ ó fẹ́ mi ló jẹ́ ń fẹ́. alhamdulillah. káńpẹ́ni tí ń jẹjẹkújẹ ni fọmúlà dọ́ọ̀jì ẹ̀ lèmi náà lò torí pé sergeant Mórídélé kì í ṣẹgbẹ́ general Kúṣógun. ومن أول مجد دون العلم آخره. ẹni ó bá bọ́wọ́ níbi àṣejù onítọ̀hún ó dẹni yìí láyé wasaniyan. من برها من البخل نال الشرف. من برها من البخل نال الشرف. حياكم الله. àlùfáà Aynuridoh ẹni ó bá bọ́wọ́ bọ́sẹ̀ níbi ìsáhùn pẹ̀lú ń tà fún wọ́n ní ìnà azal ilma dinun àlùfáà wa ní fansuru amma takhusuna dinakum. حياكم الله. ẹ̀rí ìmọ̀ tí à ń polówó ẹ̀ káàkiri ẹ̀sìn kan ní ìmọ̀ lọ́tọ̀ gbogbo ẹni tó bá fẹ́ gba ẹ̀sìn ìmọ̀ kó wo ara ẹni tí ó bá ti gbà á ẹni ó bá gba ẹ̀sìn ìmọ̀ tó gba ìmọ̀ ẹ̀sìn lára inú Aynuridoh yìí onítọ̀hún mọ̀ rí ayé wa o torí àwọn àfáà tó wà nínú box ni not out of the box. alhamdulillah. Aynuridoh kì í wá ìwákúwà ni ò jẹ́ kí Aynuridoh da ìdàkudà. Allah. gbogbo àfáà lónìí a fẹ́ lo iPhone a fẹ́ gun Highlander a fẹ́ máa rìn ní orí highway a fẹ́ faná látara high tension òní yóò padà jẹ́ kí ẹlòmíì ó ní hypertension kan yìí ayé àbí high blood pressure high náà gbogbo ẹ̀. ومن Aynuridoh ẹni ó bá bọ́wọ́ bọ́sẹ̀ mínàlì kíburì òun lẹ́lẹ́kẹta. حياكم الله. ẹni ó bọ́wọ́ bọ́sẹ̀ mínàlì kíburì nínú gbéraga. نال الكرامة. àfa wa Aynuridoh kì í ṣe onígbéraga àfa. alhamdulillah. ọmọ tí inú àbírè tí Yorùbá ń pè
ẹni tí ò jẹ nínú ọlá jímọ̀ táyé ó fi tán kò ní bá wọn pè é lọ́jọ́ ńlá o. Allah. bí àfáà bá jẹ́ni tó ga kan ó lè kàyà kó o tún kẹ́yìn wọ́n sọ lẹ́yìn rẹ pé lórí burúkú ni ẹ mọ́ lòde rẹ̀. Aynuridoh ẹ̀kan wo ìsàlẹ̀ báyìí ẹ wo ohun tó kó gbogbo èèyàn jọ níbí ọkùnrin pọ̀ ń bí obìnrin pọ̀ ń bí Aynuridoh bó o bá kéwúkéwú tóun rẹ̀ dùn bí ọmú yóò bá lórí bẹ́ẹ̀ o wọ́n ní tó o sì tún ní fasọ àtàwọ̀kọ́ wọ́n ní títí làbárù ti ra ẹ̀ wọ̀lú lójoojúmọ́ ọmọnìyàn bó o bá ti ní ìwà ọ̀rọ̀ parí Aynuridoh Sheikh Ridwanullah ìwà là ń bùkátà lára ẹ̀ níjọ́ tí epo wà ní 190 naira lẹ́lòmíì bímọ kò ní làtà èrò tó wà ń bí lẹ́nu alẹ́ àná sàárẹ̀ epo tún ti léwó ẹ̀yin bímọ nígbà epo wọn ata wọn iyọ̀ wọn ìrẹsì wọn ẹja wọn ẹran wọn ọlọ́wọ́ dẹ̀ fi dùnnú wọn yín owó dẹ̀ wá wọn èèyàn. Alhamdulillah. owó tó tún wá wọn ju gbogbo nǹkan lọ owó ló wọ́n jù láyé gbówó tí wọ́n tó ìbọn lẹ́ ń jíṣẹ́ nísìn lápájá báyìí ó fún mi ní nǹkan báyìí tàmẹ̀dù báyìí ó fún mi ẹ̀ mọ́ tó fà á ẹ̀ mọ́ lálàá sáwọn èèyàn ni o ìwọ náà mú wá sí o fẹ́ sẹ́ ń kọ̀rọ̀ kó yá sórí mọ̀ sọ fún wa pé o fẹ́ gba short cut gbogbo ọ̀nà short cut láyé yóò padà cut short ni. wọ́n bá náà wọ́n lè má jìdá dùn lẹ́lẹ́ mi àkìlọ̀. gbogbo ẹni tí ó ní ìkàlẹ̀ láyé yóò ṣiṣẹ́ pẹ̀lú mọ̀tá fún alfawa Ridwanullah Aynuridoh wọ́n ní man taraka shay'an lillahi awadallahu lahu khayran minhu ẹni ó bá fi kinní kan lẹ̀ nítorí ọlọ́run níjọ́ tí ayé ń jayé Aynuridoh ẹ̀ jayé àìjayé nígbà àwọn ń jayé ló jẹ́ ẹ mọ́ gba yìí lónìí. Allah. sórí ìwọ fẹ́ sàfà ò fẹ́ jayé ọ̀dún àfà lónìí àwa la dáa jù láyé àwa náà ló tún bàjẹ́ fún jù láyé. Allah. torí bẹ́ẹ̀ bá dé wo kílọ̀bù lónìí ẹ̀ nímọ̀ pa àfà lẹ́ lómìn ẹ̀yin kan dọ́rọ̀ rọ́ọ̀bù lẹ̀ nínú máìkì ní kílọ̀bù ibi kẹ́nìkan wá ṣe ìrọ́ọ̀bù pé rọ̀kásà Sálímà alákìnní alámọ́kíádìá wípé ọkọ̀sọ́ ti Sálímà alámọ́kíádìá ibẹ̀lẹ̀ tí mo pa àfa wà ní kílọ̀bù ẹ̀kàn rẹ̀ nìkan tí ó náwó báyìí pé ẹ̀yin tẹ́ ẹ sọ yẹn ẹ jẹ́ kí n tún palẹ̀ fún yín àfa ná kílọ̀bù lónìí Aynuridoh wáì tẹ́ ẹ̀ ná kílọ̀bù Aynuridoh àfa ń gbé gogo lónìí wáì tẹ́ ẹ̀ gbé gogo 2.5. Aynuridoh àfa ń ta tẹ́tẹ́ lónìí wáì tẹ́ ẹ̀ ta tẹ́tẹ́ ẹ jẹ́ kí n parí ọ̀rọ̀ mi síbi bí dakhala arabiyyun ila arabiyyin liyazirahu lárúbáwá kan wọlé ti lárúbáwá ẹgbẹ́ rẹ̀ láti lọ kí nígbò wọnú ilé lọ́dọ̀ ẹ̀ náà bá wò pé bò láti fẹ́ ṣàlejò àlejò wa tó dé yìí náà bá lọ gbé ẹyìn jáde nínú ilé ìran lárúbáwá àwọn a máa jẹyìn wọ́n gbé ẹyìn yìí jáde ó tutù ó wọ̀nyí ọkùnrin yìí jẹyìn fàṣẹbìyà ló bá yó nígbà tárákùnrin yìí jẹyìn yó ni wọ́n bá tún gbé ẹmu jáde fún un inú bí ọkùnrin tó jẹ́ àlejò wọn yìí ó ní ẹyìn ni ẹ fún mi tẹ́lẹ̀ èwo tún lélẹ́yìí ẹmu ṣé ẹ̀yin ò mọ̀ yìí pé àràmù lẹ́mu ni wọ́n ní wáì tí ẹmu ó jẹ́ àràmù níbi tí ẹyìn ti ń jẹ́ halal ṣebí lára agi kan ni wọ́n ti rí ẹyìn ara agi yẹn náà ni wọ́n ti pọn ẹmu wọ́n bẹ̀rẹ̀ sí ní fà ó ní kọ́rọ̀ lè yí ẹ ó ní bá mi pè ìyàwó rẹ àtàwọn ọmọ ó pè ìyàwó àtàwọn ọmọ jáde ó ní ta ni ìyàwó rẹ nú àwọn obìnrin ọlọ́mọge mẹ́ta tó dúró yìí ó ní ìyá wọn nù ìyá wọn nìyẹn láàrin yẹn ó ní ìyàwó mi ó ní ṣùgbẹ́lẹ̀ yìí náà ti tọ́mọge tẹ̀gbẹ́ rẹ̀ ń bì náà ti tọ́mọge wáì tó fẹ́ wọn papọ̀ mọ́ ìyá wọn ó ní ayé àtà wọn kì í ṣerú ẹ̀ nínú ìran wa àwa kì í fẹ́ ìyá ká tún fẹ́ ọmọ rẹ̀ ó ní bẹ́ẹ̀ ni n tó fi mú ìwọ́rí sọ wípé wọn kì í fẹ́ ìyá kí wọ́n fẹ́ ọmọ ó lè jẹ́ kémi náà ó rí sọ wípé èèyàn lè jẹyìn kó mọ̀ mú ẹmu àlùfáà wa Aynuridoh ara kéwù lẹ́yìn wà ara kéwù lẹ́mú wà
how manage báwo lẹ ti ṣe tó fi yáyí pé ẹyin inú kéwù lẹ jẹ mẹ́mú bẹ̀. Allah. Alhamdulillah. bí kéwù bá pọ̀ dáàrin kan tán èyí ó dọ̀tọ̀ ọlọ́run bí kéwù bá pọ̀ dáàrin kan tán èyí ó do nígbéraga bí kéwù bá pọ̀ dáàrin kan tán èyí ó ya lásọjù bí kéwù bá pọ̀ dáàrin kan tán èyí ò ní mẹ́nìkan làákàn lábùkù gbogbo ń tá a kà kalẹ̀ yìí láwọn potentials burúkú yìí àbálára Aynuridoh máa ma kunta minal ilmi azallahu qadrak wa rafa'nahu makana aliyan Àmín. wa saqallahu ardan ambata azal fadl. Àmín. Salamu alaykum wa rahmatulahi wa barakatuh. Wa alaykum gbogbo salaam. ẹ̀dá kí bò sí ọlọ́ọ̀ni akíbàbà Aponle Anobi Haji Abdul Basit ọlọ́mọdé délé bàbá àdújẹ wọlé Anobi wa Muhammad wala la hawla wala quwwata. èyí tí a ń lọ bẹ̀ báyìí ó ní kí bàbá ìmọ̀mọ́ àgbà fún gbogbo ìlú Òṣogbo ẹ̀ ṣe ṣéwù ni bàbá ìmọ̀mọ́ àgbà fún gbogbo ìpínlẹ̀ Ọ̀ṣun ẹ̀ ṣe ṣéwù ni ẹni bá ṣe ṣéwù lẹ́ẹ̀kan sí kò ní délé bàbá àdújẹ. bàbá ni wọ́n bá wa gbé orúkọ ọmọ wa ti tòní yìí ẹnu àgbàlagbà ni òbí ti gbó. Inshallah. bàbá ní gbogbo ìkàlẹ̀ yìí pátápátá ni wọ́n panupọ̀ tí wọ́n sì yọ́nú sí pé kí wọ́n bá àwọn gbé orúkọ ọmọ jáde ọlọ́njà rẹ̀ mi bàbá ìmọ̀mù lò pẹ́ ọlọ́mọ fi kan sẹ̀mí àlàáfíà wọn wọ́n fi kan sẹ̀mí àsìkí wọn la hawla wala quwwata إلا بالعلي العظيم